Ìwádìí bẹ̀rẹ̀ lórí àwọn Fúlàní tí wọ́n ń dúnkookò máwọn olùgbé ọjà ọ̀dàn. Ọ̀rọ̀ àìróorun sùn wọra àti ìdúnkookò mọ́ni tó ń wáyé lágbègbè ọjà ọ̀dàn látàrí báwọn Fúlàní darandaran ṣe kọ̀wé sáwọn èèyàn agbègbè náà pé kí wọ́n máa múra ìjà sílẹ̀ de àwọn ń bọ̀ wá gba ilẹ̀ àti oko wọn láti máa fi da màálù àwọn, torí ibẹ̀ ni wọ́n ti ṣẹ́gun lé àwọn kúrò lọ́jọ́sí, àwọn sì ti ṣetán láti padà wá. Ọ̀rọ̀ náà ti détí ìgbọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ láti mọ àwọn amòòkùnṣìkà tí wọ́n kọ lẹ́tà ìjayà ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, SP Abímbọ́lá Oyèyẹmí, sọ f'Aláròyé lórí aago pé lóòótọ́ làwọn ti rí ẹ̀dà lẹ́tà àti pósítà tí wọ́n kọ lórí ọ̀rọ̀ tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára náà, àti pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Bánkọ́lé ti pàṣẹ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ láti fimú fínlẹ̀ kí wọ́n mọ orísun tí ìwé apaniláyà bẹ́ẹ̀ ti wá. Àárín ọ̀sẹ̀ tó kọjá yìí, ìyẹn ọjọ́ 17 oṣù kejìlá ọdún yìí, láwọn olùgbé agbègbè náà ṣàdédé rí lẹ́tà àti pósítà ìdúnkookò mọ́ni ọ̀hún táwọn olubi ẹ̀dá kan ti pín káàkiri àdúgbò náà kílẹ̀ tó mọ́. Ohun tí wọ́n kọ sínú lẹ́tà náà ni: kéré o kéré o kéré o, ẹ̀yin olùgbé àṣà àgbọn ìbẹ̀kù ọjà ọ̀dàn àti agbègbè rẹ̀ la kọ̀wé yìí sí o. Ṣé ẹ lérò pé ẹ lè lé àwọn èèyàn wa kúrò lórí ilẹ̀ tí wọ́n rà ní Nàìjíríà? Kẹ́ ẹ pa àwọn èèyàn wa, kẹ́ ẹ pa màálùú wọn, kẹ́ ẹ gba àwọn dúkìá wọn, kẹ́ ẹ dẹ̀gbà gbé bẹ́ẹ̀. Ó ti tásìkò fún wa láti wá gbẹ̀san o. Kí gbogbo ẹ̀yin olórí láwọn ìlú àti agbègbè tá a dárúkọ yìí lọ máa múra sílẹ̀ de ogun gidi láàrin oṣù Dìsẹ́mbà yìí sí January ni o. À ń bọ̀ wá gba ogún àwọn bàbá wa padà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni lẹ́tà ọ̀ràn tí wọ́n kọ lédè òyìnbó àti haúsá náà ṣe kà. Oyèyẹmí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn aláìníláárí ẹ̀dá kan ni wọ́n máa wà lẹ́yìn lẹ́tà burúkú yìí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọlọ́pàá kò sí ìdúnkookò mọ́ni èyíkéyìí táwọn máa fojú yẹpẹrẹ wò, torí igi téèyàn bá fojú dí lè padà wá gúnni lójú. A ò ní fojú yẹpẹrẹ, iṣẹ́ ti ń lọ lábẹ́nú lórí ọ̀rọ̀ náà. Afẹ́fẹ́ máa fẹ́, a máa rí fùrọ̀ adìyẹ lórí ẹ̀, a máa tọpinpin àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n ń dúnkookò ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, ọ̀pọ̀ àwọn olùgbé agbègbè yìí ni wọ́n ti fìlú sílẹ̀ tí wọ́n sọdá sórílẹ̀-èdè alámúlégbè wọn, ìyẹn Benin àtàwọn ìlú míì látàrí àkọlù àwọn Fúlàní darandaran ọdún 2021, èyí tó fẹ̀mí ọ̀pọ̀ èèyàn àti dúkìá ṣòfò lásìkò ọ̀hún. Ọ̀rọ̀ náà túbọ̀ burú sí i nígbà táwọn ọ̀dọ́ agbègbè náà fìbínú dáná sun àgọ́ àwọn Fúlàní tí wọ́n ń gbé ibẹ̀ lẹ́yìn tí ajìjàǹgbara ilẹ̀ Yorùbá ní Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ṣàbẹ̀wò ságbègbè ọ̀hún. Bẹ́ẹ̀ làwọn afurasí Fúlàní darandaran kan ṣàkọlù láti gbẹ̀san. A gbọ́ pé látìgbà tí lẹ́tà yìí ti jáde làwọn agbófinró ti ń lọ tí wọ́n ń bọ̀ lágbègbè náà, bẹ́ẹ̀ làwọn aráàlú náà kò ní ìfọ̀kànbalẹ̀ rárá. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.